Nínú ọ̀rọ̀ ẹni tí ń ṣe alága ẹgbẹ́ òṣèlú Accord ní ìpínlẹ̀ Ọ̀yọ́, Ọmọọba Kọ́ládé Òjó, níbi ìpàdé oníròyìn kan tó wáyé nílùú Ìbàdàn lónìí ọjọ́rú Wednesday, ọjọ́ kẹjọ oṣù kẹta ọdún tá a wà yìí. Níbẹ̀ ni ẹni tí ń ṣe akọ̀wé ẹgbẹ́ òṣèlú Accord ní ìpínlẹ̀ yìí, Honorable Ọláyínká Dáìró àtàwọn ọmọ ìgbìmọ̀ amúṣẹ́ ẹgbẹ́ òṣèlú Accord nípínlẹ̀ Ọ̀yọ́ ti ń kí àwọn oníròyìn káàbọ̀ síbi ìpàdé oníròyìn eléyìí tí ó wáyé, níbi tí wọ́n ti ń jẹ́ kó di mímọ̀ pé ó jẹ́ ohun tó dùn mọ́ni nínú láti gbọ́ ìpè ẹgbẹ́ òṣèlú náà ni wọ́n ní èrò aráàlú lọ́kàn tí wọ́n sì fẹ́ ìdàgbàsókè ní gbogbo ẹ̀ka òṣèlú ní ìpínlẹ̀ yìí ní ìtẹ̀lé ètò ìdìbò ààrẹ àti ilé-ìgbìmọ̀ aṣòfin àpapọ̀ eléyìí tó wáyé lórílẹ̀‐èdè Nàìjíríà. Àwọn alága ìgbìmọ̀ amúṣẹ́yẹ ẹgbẹ́ òṣèlú Accord ní gbogbo ìjọba ìbílẹ̀ mẹ́tẹ̀ẹ̀talélọ́gbọ̀n ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àti àwọn tó lóhun ṣe nínú ẹgbẹ́ náà ni wọ́n parapọ̀ sí ọ́fíìsì ẹgbẹ́ eléyìí tó wà ní Àrèmọ nílùú Ìbàdàn láti fi inúkunú fi ìmọ̀ ṣọ̀kan láti wá ọ̀nà àbáyọ àti ìtẹ̀síwájú sí ìdàgbàsókè ní ìpínlẹ̀ yìí. Níbẹ̀ ni alága ẹgbẹ́ òṣèlú Accord nípínlẹ̀ Ọ̀yọ́ ti jẹ́ kó di mímọ̀ pé níbi ìpàdé kan tó wáyé eléyìí tí Honorable Tajudeen Alimi ti ṣe alága ẹgbẹ́ òṣèlú Accord ní ìlà oòrùn àríwá Ìbàdàn tí ó ti sọ̀rọ̀. Níbẹ̀ ni alága ti tẹ̀síwájú wípé látàrí wíwòye ohun gbogbo tó ń lọ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìjíròrò àti ìjírẹ̀bẹ̀ sí àwọn alága láwọn ìjọba ìbílẹ̀ wọ̀nyí láti ṣàtúnṣe lórí àwọn kùdìẹ̀kudiẹ tó fi mọ́ gígùn lé ìpinnu eléyìí tí ó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ẹgbẹ́ láwọn wọ́ọ̀dù àti níjọba ìbílẹ̀ ni wọn ò ní ìbáṣepọ̀ tó gúnmọ́ pẹ̀lú ẹni tí ń ṣe olùdíje fún ipò gómìnà lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú Accord, Olóyè Adébáyọ̀ Adélabú. Ṣe àtìlẹ́yìn fún ìjọba tó wà níta ní ìpínlẹ̀ Ọ̀yọ́, ìjọba PDP ní abẹ́ aláṣẹ ẹnjìnìà Olúwaṣeyì Abíọ́dún Mákindé kí wọ́n lè ṣe keji. Ìdí tí a ṣe pé ìpàdé yìí nìyẹn. A dẹ̀ sọ nínú nǹkan tá a kà tí alága kà síwájú wípé ìpàdé tá a pè ó ń ṣe pé a ní àwọn olùdíje tó fẹ́ díje sí ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́. Àwọn tó fẹ́ díje sí ilé ìgbìmọ̀ aṣòfin nípínlẹ̀ Ọ̀yọ́ a ti kà síwájú pé gbogbo àwọn ọmọ ẹgbẹ́ Accord pátápátá àwọn ni kí wọ́n ṣe àtìlẹ́yìn fún. Eléyìí tá a dẹ̀ ń ṣe ìkúnṣe wípé a sọ pé ẹgbẹ́ Accord kò sí mọ́, ẹgbẹ́ Accord ṣì wà, àtìlẹ́yìn lásán la fẹ́ ṣe fún ẹ̀tọ́ wà ní ipò gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Kò jù ẹ̀. Wọ́n ní gbogbo ẹgbẹ́ ni wọ́n fi àìdùnnú wọn hàn àti ìjákulẹ̀ eléyìí tí wọ́n bá pàdé látàrí wípé wọ́n rò pé ìbáṣepọ̀ yìí yóò mú ìlọsíwájú àti ìṣọ̀kan bá ẹgbẹ́ òṣèlú náà ni, ṣùgbọ́n níṣe ni ẹni tí ń ṣe olùdíje náà kàn ń ṣe tiẹ̀ lọ́tọ̀. Èyí ni wọ́n fi wá tẹ̀sọ́wọ́ wájú pé Olóyè Adébáyọ̀ Adélabú ló kàn wò pé òun fẹ́ bá péréte nínú àwọn alátìlẹ́yìn eléyìí tó kó wá láti inú ẹgbẹ́ òṣèlú tó ti wá ṣiṣẹ́ papọ̀, eléyìí tí ó sì sọ ẹgbẹ́ náà di àkúrẹ̀tẹ̀. Olóyè Adébáyọ̀ Adélabú tí ò bu ọ̀wọ̀ fún ìlànà ẹgbẹ́ eléyìí tó sì jẹ́ pé yóò máa tẹ̀sí ọwọ́ wájú lórí ìgbésẹ̀ yìí bọ́n bá ṣèṣì dìbò yàn gẹ́gẹ́ bí gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Nínú ọ̀rọ̀ eléyìí tí wọ́n tọ́ka sí ọ̀hún làwọn olùdarí ẹgbẹ́ òṣèlú náà tó fi mọ́ àwọn ìgbìmọ̀ amúṣẹ́yá ní ìpínlẹ̀, ìjọba ìbílẹ̀ àti láwọn wọ́ọ̀dù ni wọ́n ti láwọn ò ní gbàgbọ́ nínú Olóyè Adébáyọ̀ Adélabú gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ olùdíje wọn mọ́. Fún ìdí eléyìí ni wọ́n fi pàdé ọ̀rẹ́dà o, nígbà tí wọ́n tẹ̀síwájú pé gbogbo ohun tó ń jẹ́ ẹgbẹ́ òṣèlú Accord ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n ti fẹnu kò láti ṣiṣẹ́ pẹ̀lú gómìnà tó wà ńbẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí, onímọ̀ ẹ̀rọ Seyi Makinde, fún sáà kejì rẹ̀. Èyí ni wọ́n fi wá ń tẹ̀sọ́wọ́ wájú pé gómìnà Seyi Makinde ló ti ṣakitiyan tó sì ti jẹ́ kí èrè jẹ ìjọba àwarawa kó kárí ilé kárí oko ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ìparapọ̀ yìí eléyìí tí wọ́n ní yóò mú ìdàgbàsókè bá ẹ̀ka òṣèlú ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Fún ìdí eléyìí, pẹ̀lú ìtẹ́lọ́rùn láti gba gbogbo àwọn àṣeyọrí gómìnà Seyi Makinde wọlé ní gbogbo ẹ̀ka gbogbo, ní àwọn ẹ̀ka bíi ètò ẹ̀kọ́, ìlera tó fi mọ́ ẹ̀ka iṣẹ́ àti àwọn ẹ̀ka míì tó fi mọ́ sísan owó oṣù àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì lóòrèkóòrè. Wàyí o, gbogbo àwọn olùdíje fún ipò ilé-ìgbìmọ̀ aṣòfin ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lábẹ́ ẹgbẹ́ òṣèlú Accord tí wọ́n jẹ́ 22 ni wọ́n ti ṣetán báyìí láti gbárùkù tì wọ́n kí wọ́n lè jáwé olúborí, tí wọ́n wá ké sí gbogbo àwọn alátẹ̀lé àti àwọn tó jẹ́ olóòótọ́ sí ẹgbẹ́ náà
láti ṣe ohun tó bá wà níkápá wọn kí àṣeyọrí kó lè bàa tó àwọn onítọ̀hún lọ́wọ́. Fún ìdí eléyìí, wọ́n wá rawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo àwọn tó jẹ́ oníròyìn tó wà níkàlẹ̀ láti máa fi fọn rere rẹ̀ pé ẹgbẹ́ òṣèlú Accord ṣì dúró digbí o. Mímí kan ò mì ẹgbẹ́ òṣèlú náà, wọ́n kàn ṣetán láti fi àtìlẹ́yìn hàn fún ìṣèjọba gómìnà Seyi Makinde kó lè bá a máa tẹ̀sọ́wọ́ wájú ni. Lára àwọn tó wà níbi ìpàdé ọ̀hún láti rí ẹni tí ń ṣe alága ẹgbẹ́ òṣèlú náà ní ìpínlẹ̀ Ọ̀yọ́, Ọmọọba Kọ́ládé Òjó, akọ̀wé ẹgbẹ́ òṣèlú Accord nípínlẹ̀ Ọ̀yọ́, Ọ̀nàrẹ́bù Ọláyínká Dáìró, ẹni tí ń ṣe olórí àwọn obìnrin ní ẹkùn ìdìbò àpapọ̀ Ọ̀yọ́, ọmọbabìnrin Fasilat Adébọ́lá náà wà níkàlẹ̀. Executive àti local government executive ìgbé àsìkò tí wọ́n á di ẹgbẹ́ PDP a fẹ́ ṣiṣẹ́ fún ọ̀nà Seyi Makinde láti wọlé. Àkójọ ìdí tá a ṣe pèpàdé ní pé pẹ̀lú àwọn alága ìpínlẹ̀ pẹ̀lú àwọn tó jẹ́ exco àwọn lídà ẹgbẹ́ pé a fẹ́ bá Seyi Makinde a fẹ́ bá ṣiṣẹ́. Ìdí ni pé a rí pé iṣẹ́ tó ṣe, a rí pé iṣẹ́ tó ń ṣe iṣẹ́ tó mú ní lórí ni. A dẹ̀ fẹ́ fúláì láti iṣẹ́ rẹ̀ parí, ó lè iṣẹ́ rẹ̀ parí ká lè dé èbúté ògo.